ẹ̀sìn àti ìran èrò ló ṣe kókó jù nínú ìran èèyàn fámìlì yàn àti ìran tó nínú ẹ̀sìn àti ìran tọ́gbéyàn sí owó ló ṣe kókó. torí àkọ́rí tó ọ̀rọ̀ Ọlọ́run ó tọ̀rọ̀ Ọlọ́run ìran ṣe kókó ẹ̀sìn náà ṣe kókó. méjì ló ṣe kó o ṣe dànù èwo ló ṣe kókó la béèrè. méjì ló ṣe kókó. ó ṣe kí nǹkan máa ti kí no bó bá bèrè fẹ́lẹ̀ kọ́ nìyẹn bó bá bèrè fẹ́lẹ̀ kọ́ nìyẹn. ẹ má bèrè tẹ́ ẹ bá fẹ́ lọ pé farmer is better than teacher everybody know the farmer ti teacher ọjọ́ wà important but tábàlọ́kẹ́ wá dìfẹ́ nìkan lẹ gbọ́dọ̀ wà ní ètò bẹ́tà. èwo ló bẹ́tà. ẹ̀sìn. ẹ má bínú. Ọ̀dà o, ẹ̀rọ ìrọ̀lẹ́ gọ́ọ̀mẹ̀ntì ló sọ fún wa. ṣé ẹ máa lẹ́tọ̀ọ́ láti ka Quran tó lè jẹ́ pé ilẹ̀ China ni bàbá àti ìyá yín wà. mi lè ní ẹ̀tọ́ nítorí pé wọn ní òye ń bẹ. ẹ lè sọ bẹ́ẹ̀ ẹ lè sọ pé wọn rẹ òye ṣé ẹ lè sọ bẹ́ẹ̀ ni ẹ lè sọ bẹ́ẹ̀. China yẹn ṣé ẹ̀sìn Islam wọn àdàbí kò sí bẹ́ẹ̀. ọlápẹ́ wà bẹ́ẹ̀ ó má ti lè wà bẹ́ẹ̀. ó ti yẹ yìí kò sẹ́yìn tó mọ ẹ̀sìn ẹ̀kọ́ tí àwọn ọ̀nà ẹ̀sìn tí ẹ̀sìn èmi mú ìrún nǹkan tí ọba ti lè máa mú o. àwọn ọ̀dẹ̀rẹ̀ wọn àwọn kẹrí bíìsì mọ́jà Abdulati ọlápẹ́ bàbá tó bí mi lọ́mọ Muslim ni wọ́n nígbà tí wọ́n ti tọ́ bí èmi òun lọ́ọ́ fún mi ní Muslim ni ìṣe ni wọ́n á gbé bóyá China ló bí mi orúkọ ìṣàlù wọn náà máa gbọ́ máa fún mi nígbà tí mo wí pé olùdíjọ yẹn ní sùúrù ó di bẹ́ẹ̀ ní màá gbọ́ nílẹ̀ Yorùbá òbí yìí wà òṣàbí yìí gan wà. àwọn ẹ̀wà tó jẹ́ pé ọ̀dọ́ tí wọ́n ọmọ tó jẹ́ ẹ̀sìn ọ̀dọ́ bí wọ́n sí ni ìdílé òòṣà yẹn ṣùgbọ́n àwọn kan ẹ̀wà tó jẹ́ pé ìdílé ẹ̀sìn wọn bí wọ́n sí àwọn ti kúrò ní ìdílé òòṣà yẹn wọ́n ti bọ́ sí ìdílé ní ìfọ̀díbò mi. ọ̀rọ̀ tó tún sọ yìí ọ̀rọ̀ ìfọ̀díbò mi sọ yìí pé máa ti mọ̀ wípé akéde ó kọjá rí ọ̀rọ̀ tẹ́tí sọ ìmọ̀ tó wà ní pẹ́ntọ̀ nínú àlàyé tẹ́ ṣe fún wa ẹ sọ pé nǹkan tó ẹ̀sìn kan ṣe ní China ó máa yàtọ̀ sí wọn but ní China ìran wà ń bẹ̀ ìran wà nílẹ̀ Yorùbá ibẹ̀ ló máa ti mọ̀ pé ìran ló wà párámẹ́ǹtì jù ní gbogbo nǹkan tó wà láyé ẹ̀sìn náà wá ìpọ̀ bọ́ olúkálukú ló ní ìran tó ti ṣẹ̀ wá. ìran tó dẹ̀ ti ṣẹ̀ wá ìran tó ní kálukú ti ṣẹ̀ wá ló máa dìbò. ẹ ṣe ń bọ̀ o dájì. nínú ọ̀rọ̀ Ọlọ́run àtọ̀rọ̀ ènìyàn èwo ló wà important. nínú ọ̀rọ̀ ènìyàn tí mo sọ but at least kàtẹ́ yí ọ̀rọ̀ díẹ̀díẹ̀ mú àkójẹ́ ìnìmọ̀ ìṣẹ̀ máa bá rí sọ tó bá wù mí pé kí fẹ́ ájú religion máa wá sọ́dọ̀ orí sọ yìí akẹ́kọ̀ọ́ kẹ́ ń ṣe ìlànà ẹ̀ṣẹ̀ ń ṣe the last time tí mo post video wọn kọ̀ sọ pé kí n tún padà wá sí ibà pé ẹ̀gbọ́n wọn fẹ́ mú wọn ṣeré live wọn fẹ́ mú mi ṣeré. wọ́n lè mú mi ṣe òkúta tán ìmọ̀ mẹ́rin ṣeré wọ́n ti máa bèèrè lọ́wọ́ ẹ̀ ń lè dáhùn. ẹ bèèrè lọ́wọ́ mi sí kò sí ọjọ́ àtọ́jọ́ tí mo ti wá. ẹ máa gbọ́ ọ máa jábọ̀ ó yẹ ń jábọ̀ every time yóò jábọ̀ sí i ó máa dúró. kọ́jà máa ń gbà mọ́mọ́ mi mọ́mọ́ mi. ẹ bèèrè question. ó gbà pọ̀ náà wà àbí ó gbà pọ̀ náà wà. àtìlẹ̀ ní ilẹ̀ Yorùbá wà àtìlẹ̀ ní ilẹ̀ Yorùbá ti mọ̀ pé ilé ìtumọ̀ àlùwà. ilẹ̀ Yorùbá mọ̀. àjàdìgbà lọ. nítorí wípé ojú ti là nítorí àwọn kan wà tí àwọn ọ̀pọ̀lọ́ wà. àwọn ọ̀jọ̀gbọ́n ló wà ń bí. ilẹ̀ white ọ̀bà pọ̀lọ́ wà sákìlù àwọn òyìnbó wọn ànílẹ̀ Yorùbá nílẹ̀ Yorùbá ọ̀pọ̀lọ́ wà white. ibi tí àyìndé lẹ máa mọ mo bá yàn mẹ́rin ájú lẹ olíwo wọ́n ní kò sọ́lọ́ Yorùbá yẹn ni wọ́n. wọ́n ní fù nítorí pé wọ́n ti mọ̀ ni. gbogbo gbogbo ìyàwó tó pé wọ́n ti mọ̀ lóyún sọ pé di àfún ní sùúrù ní bọ́rọ̀jà à ń ṣe fídíò ní náà ní sùúrù. mo fẹ́ gbọ́ ọmọ lẹ́sẹ̀ ọ̀rọ̀ tẹ sọ. ẹ má lọ sọmọ ta o. ìbọn wọ́n bá mi yájú ọmọ ẹ̀dá wọn lóhùn. ókè ẹ bá sì lè ìjọba ní sísẹ ìdẹ. tìrẹ ọ̀pọ̀ọ̀sẹ̀ pé ṣó mọ̀ pọ́lọ́ ń wà. kò sọ́lọ́ o. mo ní pé wọ́n sọ pé nílẹ̀ Yorùbá ni Ọlọ́run ti wà. sọ wọ́n fi ṣòpè mi mọ̀ pọ́lọ́ wà nílẹ̀ Yorùbá. kọ́dé ìfẹ́ pè lọ́wọ́ ẹ̀ Ọlọ́run wà lọ́wọ́ sọ̀lọ́. Elédùmarè wà. ó wà. yes. Elédùmarè wà. ẹ máa gbọ́ ẹ bá ti prove ẹ̀ fún mi wà. Elédùmarè ẹ máa gbọ́. tí mo ní fi ní sọ ẹ́ ní tì. ẹ máa gbọ́ ẹ máa prove ẹ̀ fún yín.
bàbá tó bí mi olóògbé nígbè sọ bí tí mo ti ń bọ̀ ara wọn ni mo ti mọ̀ wípé Elédùmarè wà ṣe understand mi ò need any other proof láti máa proof fún yín pé Elédùmarè wà ìgbà tẹ rí ẹ̀dá kan tẹ́lẹ̀dùmarè dá tó ń bá yín sọ̀rọ̀ ọ̀nà mo fi fẹ́. tí wọ́n bá bẹ́ wọ́n tó bí ẹ̀yẹ pé ǹjẹ́ ṣe mọ Ọlọ́run your first thing is your come to me Ọlọ́run bá tó mọ mi tó mọ mi tó dá ní ilé ìwé tó lè sọ mí dé ìyẹn tó ọba àtìkẹ́ ọba àtìkí ọba àtìsáyé ìyá tó náà nǹkan tó fi jẹ́ náà nìyẹn. ẹni sùn ẹjẹ tó a sọ fún yín gbogbo kan tó a ṣe gbogbo kan you are failed I'm telling you the fact. Yes. Ti gbọ́ gẹ́sọ̀ ọ̀pẹ ìfọ̀tọ́ fẹ́ sọ́kọ́ ni ẹ̀. Ọmọ òun bẹ̀rẹ̀ tẹ̀lé o. Ẹ sọ fún ẹni. Àbíkú ni òun náà sọ. Gbogbo orí kìí tẹ̀sọ̀ Gbogbo ọ̀rọ̀ lè sọ. Ẹni sùn ní tẹ́lá ti mọ̀ pé èmi tó á nímọ̀ ju gbogbo kan sọ́kọ́ lọ. Ìlànà kírísítẹ́nì lèmi sọ pé tó bá jẹ́ kí ọ̀n dọ̀bálẹ̀. tó bá rí mùsùlùmí Ẹni sùúrù. Sáà mo ti gbọ́ ti ti wà. Ẹni sùúrù mo ti gbọ́ ti ti. aláwọ̀ Ẹ máa gbọ́. Ẹni sùúrù. Ilẹ̀ Yorùbá jẹ́ káwa mọ̀ wípé ẹ máa gbọ́ lẹ́sọ̀. Ilẹ̀ Yorùbá jẹ́ káwa mọ̀ wípé kéèyàn dọ̀bálẹ̀ fún yàn. Omi pé èèyàn gba tèèyàn. Ṣé mo lè ṣe báyìí? Aláàgbà Ọlọ́run Elédùmarè jọ kí ni mi máa mọ̀ wọ́n mo lè dúró kí ni mi mọ̀ sí Elédùmarè. Ju ẹni tó kúlẹ̀ lọ ẹ̀jẹ̀ tó wá sọ fún yín ní ìsìn ìgbà tẹ́tọ́ wé kí n máa kí Elédùmarè. Ṣẹ́rí àti pé mo kúlẹ̀ o àti pé mo dúró o àti pé mo dúró kí n fò báyìí o mo fi ń fi ẹ̀mí ìmòwe nù àti gbogbo pòsíṣọ̀ tí ìbá wà láyé yìí Elédùmarè ló ní gbogbo ẹ̀. Tí bá ti lè mọ̀ pé inú mi Elédùmarè wà ó ti tóbi nínú ọkàn mi ìpínlẹ̀ yẹn fisikati nìyẹn. Ẹ gbé mo ti fún yín títí. Ṣé Ọlọ́run wà? Ṣé o mọ̀ Ọlọ́run wà bó sọ lọ? Elédùmarè wà. Ó ní Elédùmarè wà. báwo ló ṣe mọ̀ pé Elédùmarè wà? Nǹkan tó nípa ti dé bá nílẹ̀ Yorùbá táwọn bàbá tó bí èmi lọ́mọ tó ti sọ fún mi pé Elédùmarè wà mi ò fojú rí but àwọn tó ṣíwájú tàwa lọ́tọ̀ pé Elédùmarè wà mi ò ní láti ágìw mọ́. Now bàbá tiẹ̀ báwo ló ṣe mọ̀ pé Elédùmarè ní sùúrù ìbá sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ bàbá tiẹ̀ báwo ló ṣe mọ̀ pé bàbá tiẹ̀ ṣe mọ̀ pé Elédùmarè wà nínú àṣàlẹ̀ tó ṣe fún ẹ. Òun náà wọ́n sọ fún látọ̀dọ̀ bàbá tòun náà ṣe tó bá pẹ́ tó bá yá ká bá tọ̀ bàbá lọ ó ṣe ṣe kó jẹ́ pé ẹni àkọ́kọ́ tí Elédùmarè kọ́kọ́ dá sílẹ̀ nípa òun ló lè ṣàlàyé bọ́ Elédùmarè ṣe rí. Níbo la ní sùúrù àkọ́lẹ̀ abẹ́rẹ́ sọ fún ẹ̀ ibo nìyẹn wà nílẹ̀ Yorùbá àkọ́lẹ̀ yẹn kọ́lọ̀ wà mọ́lẹ́ wà. Mo bẹ́ẹ̀ ilẹ̀ sọ àkọ́lẹ̀ pé níbo ló wà àkọ́lẹ̀ kí ni ìtumọ̀ àkọ́lẹ̀ nílẹ̀ Yorùbá. Bàbá yẹn ló sọ fún ẹ àkọ́lẹ̀ rí àkọ́lẹ̀ pé àkọ́lẹ̀ bàbá mi àkọ́lẹ̀ àlùwò wà nílẹ̀ Yorùbá àkọ́lẹ̀ àlùwò wà àkọ́lẹ̀ ọ̀fọ̀ wà àkọ́lẹ̀ ìpè wà níbo ni àkọ́lẹ̀ pé Ọlọ́run wà nílẹ̀ Yorùbá Yéṣọ gbogbo ọjọ́ sọ àkọsílẹ̀ Elédùmarè sẹ́ẹ̀rì yéṣọ ẹni sùúrù dáàdì ẹ mọ̀ àjọ wá láti fámìlì kan náà. ẹ̀rọ máa gbé ẹ̀fọ́ àìjá dáàdì ẹ máa gbọ́ pé o àjọ sí fámìlì kan náà èmi àti yéṣọ àjọ wá láti fámìlì èmi àti àjọ wá ní fámìlì kan náà dáàdì tọ́jú òní èmi àti ọjọ́ wá fámìlì kan but nǹkan tó bá ti lè mú mi sọ pé Elédùmarè ó ti sẹ́ndì message sí gbogbo àwọn táwọn àgbègbè pé I'm talking about one special person. Níbo ni àkọlẹ̀ wà àbọ̀dí tí ó sábù fún ẹ àkọlẹ̀ ìpè wà nílẹ̀ Yorùbá àkọlẹ̀ òkú wà nílẹ̀ Yorùbá ló wà àkọlẹ̀ Ọbàtálá wà káàkiri ni níbo ni àkọlẹ̀ ìpè Elédùmarè wà nílẹ̀ Yorùbá. Ó wà nùfà ó wà nùfà mi ò sí babaláwo máa gbọ́ ìwọ fúnra rẹ ó bìlífù àwọn ìránṣẹ́ Ọlọ́run àbí ò bìlífù. Èmi bìlífù ẹ máa gbọ́ mo bìlífù pé Prophet Muhammad mo bìlífù pé Prophet Muhammad ìránṣẹ́ ni nínú àlùkò àtọkọ wa mi ò bá wọn gbé mẹ́ka náà nínú àlùkò àwọn mo ti bá wọn gbàgbọ́ tọ́wọ́ bá tún gbé lómi ìwà tó yàtọ̀ sí Prophet Muhammad mi ò lè máa bá wọn sọ pé kò ṣe orúkọ yẹn ni ṣáná ní ìsìn táwọn náà bá ní prophet wa ó yẹ káwọn náà lè gbà pé Ọlọ́run náà rán ìránṣẹ́ táwọn náà bí ẹni pé àkọsílẹ̀ bíi tí máa èmi tí mo bá yín wá bí ṣàkọsílẹ̀ lèmi ni ṣebí nǹkan tá a rí kọ́ lè máa sọ̀rọ̀ ààrẹ o rí kankan àkọsílẹ̀ tèmi là ààrẹ nítorí o máa ń bì ní ẹ ọ̀nà àríwú máa bì ní ààrẹ kílẹ̀ sọ yìí à ń bẹ̀rẹ̀ àkọlẹ̀ Ọlọ́run òun sọ ti ti èèyàn who are you níwájú Ọlọ́run àtọ́kọ Ọlọ́run òun sọ ti èèyàn èèyàn pọ̀ lọ́rẹ́pẹ́tẹ́
moderator. Àkọsílẹ̀ ọlọ́run. No, that we go. No. Start. Ọjọ́ ni mo post. Kẹ́yọ̀ ọ̀pọ̀ gan. Ọjọ́ ni mo post video. Láyé ní kọ́ máa bọ̀, ní kọ́ máa bọ̀ sọ́lá yìí, ní kọ́ máa bọ̀, anybody ní kọ́ máa bọ̀, come on. Ìwọ náà mẹ́tọ́ ní. Anybody. Wà láì wo wọ́lọ́ mú ẹja bọ̀, wọ́lọ́ mọ̀, anybody kọ́ máa bọ̀. Ìwọ kò tí jábọ̀. Gbogbo àwọn ọ̀dọ́ wà ní àwọn ìjábọ̀ náà, wọ́n mú ẹ bẹ́ẹ̀ pé níbo làkọsílẹ̀ Elédùmarè ó dẹ́ sọ wípé nǹkan tí gbogbo àjọ mọ̀ kí náà àjọmọ̀ no kí sọ Elédùmarè ní sùúrù tí bá sọ Elédùmarè ní sùúrù ẹ máa gbọ́ níbi tẹ́ máa ti mọ̀ pé lọ́dọ̀ ti ní sùúrù nílẹ̀ Yorùbá yìí àwọn ọkọ̀ bíbí Ọlọ́run wà jẹ́gbà àbọ̀gbà. àwọn ọkọ̀ bíbí Ọlọ́run wà àwọn white ò mọ̀ Ọlọ́run wà àwọn òyìnbó mọ̀ Ọlọ́run wà. ṣé nílẹ̀ Yorùbá yìí. ẹ̀yin kírísítẹ́nì ò sábà máa ní iṣu bí olè báyìí pé àwọn kírísítẹ́nì ò máa ní iṣu o. lẹ́sọ̀ ẹ̀ wá ń bí. Christian tẹ́lẹ̀ ọ̀pọ̀ ẹnìkan ń bá parọ́ ọlọ́ọ̀bá wọ́n ní ẹni sọ pé kò tẹ̀tẹ̀ ìjọ lọ. Wọ́n pọ̀ sí olówó dẹ̀ ní kọmíṣánná dẹ̀ nínú wọ́n ń ya ọlọ́pàá debate wa yìí and money bẹ́ẹ̀ bẹ́ẹ̀ fẹ́ ọtọ́ mẹ́rin láwọn oníwó mẹ́rin. kílẹ̀ sọ yìí. ọ̀ bíbí Ọlọ́run wà. ọ̀rọ̀ tó sọ pé ẹgbẹ́ bá sọ̀rọ̀ nípa ìdíjáde Ọlọ́run ṣé èèyàn ojú bẹ̀rẹ̀ ọ̀pá tóbìnrin àkọkùnrin bẹ́ẹ̀ fẹ́ sọ yẹn. ìdájọ́ Ọlọ́run Ọlọ́run owó kú. Elédùmarè ń kú pé òkú yẹn ọ̀pọ̀ wá àwa ò rí i. ṣé ọ̀pá àbẹ́ òjú tóbìnrin àkọkùrin tóbi wọn ọdún kò jì àwọn olóko jì kájọ ọdún ọkọ ọkọ yìí kájọ ọdún tó dẹ̀ fọ onímọ̀ lóye ọkọ yìí lọ́sọ̀dọ̀rọ̀ kájọ ọdún ọba dálí Jésù dálí kìtálí dálí àbá Jésù. ẹ̀mí mímọ́ ni báwo sọ. ẹ̀mí mímọ́ ni dálí àbá Ọlọ́run dálí bí Ọlọ́run. àdẹ̀ni sọ òye yẹn ò sí. dálí ẹ̀kú bàbá ẹ̀. òun ló máa lè ṣàlàyé. Elédùmarè ló máa lè ṣàlàyé. ẹ̀kú láyé yìí kó là ń lọ tábà kó là ń lọ kó là ti bọ̀. ẹjọ́ lọ wà. tábà kú sí bó la ti máa wé bó la ń lọ bó la ti bọ̀. ibi tẹ́ bá jà wọ́n bá kú yẹn kiri bẹ́ẹ̀ dà lọ́wọ́. Okay.